So Lagos State government, we thank you. All right. Emergency Lagos State, we thank you. We call you and you respond eventually. Thank you for your action and for your care. Thank you. You be well, yeah? We thank you. Our man and the Bon community, thank you, Lagos State. We thank you, Emergency Department, Lagos State, thank you. I see you do it to arrange things first. You don't just go and put hand and receive them. Come around now. If I need to, let's forget it. Okay, you can train the one to arrange the thing for them. And she said, I'm the only one that tell them that you call them out. There's no one to be here. Even if that's an evening. I just want to be giving them information. I don't want them to. Oh, yeah, come on. There's not. No, video. I just follow Lagos State. Here the Bon, we got the community. And the other of me, that's Lagos State. Which one that you have there see? You can see me now, oh, lady me. That's good. So, only me now. That's very nice. I don't want to Do you know your name? Do you know your name? What is your name? Abdul Malik. Ah, that's nice. I asked you yesterday what's your name, but you didn't answer. Okay, go down low. Go down low, Lano. Ah, only Malik. Like Lagos State. So after they are back for him, so they are about to leave. Lagos State Emergency, they tried their best by saving the boy's life. We thank God and we thank Lagos State. So Adupalo Lagos State, at least we called them and they eventually came. We thank you, Lagos State Emergency, for your action. So go to community and you the bar of the time. Sorry, your share. Sherry, your share. Àwọn náà mo ṣe fídíò ẹ̀ sìn. Àwọn náà mo ti ṣe fídíò náà sí. Mo tó wà ní abúlọ́ọ̀sì yìí náà. Mo ṣe fídíò náà sí. Wípé at least Lagos State ti wá gbé. Lagos State a dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé gan o, thank you. Lagos State, thank you. Kú dédé wo gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Mo sọ fún yín wípé ẹ má jẹ́ kó máa jẹ́ wípé nǹkan tí ò bá da láwùjọ nìkan la máa celebrate. Yínníyínní kẹ́ni kó lè ṣe mí. Mo dúpẹ́ ẹ bá mi ṣá àwọn ìjọba ìpínlẹ̀ Èkó ní àtẹ́wọ́. Ẹ bá mi ṣá ìjọba ìpínlẹ̀ Èkó ní àtẹ́wọ́. Ẹ tún bá mi ṣá ìjọba ìpínlẹ̀ Èkó ní àtẹ́wọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Tẹ́ bá rí ńgbà tí mo gbé ọmọ yìí wá tí mo sọ wípé ó wà níbi títì pé kò sí ẹni tí ó ń look after nǹkan pé I need àwọn ìjọba ìpè wọn náà ti pè wọ́n pé wọn ò dáhùn kó tó di pé mo ṣàwà gbé wá ọmọ yẹn rèé
ní kété ní àárọ̀ yìí ni àwọn ìjọba ìpínlẹ̀ Èkó emergency Lagos State Emergency Service ni wọ́n reach out wọ́n dẹ̀ lọ bá ọmọ yẹn níbi tó wà ẹ wò tẹ́ bá rí ẹ̀rí ibi tí wọ́n ti gbé tí wọ́n ti ń wẹ̀ fún tán ti gbé sínú ambulance títí tí wọ́n fi lọ mo ní kí wọ́n record ẹ má jẹ́ kó jẹ́ pé tó bá ibi ẹ ṣí àkíní yìí tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ oríire kí oríire kó kọ̀gùn sí yín ẹ ṣe reason ni wípé tó bá jẹ́ pé nǹkan tí ò dáa ó máa ń ya yín lára láti report ẹ nǹkan tó dáa rèé ẹ share ẹ jẹ́ kí àwọn èèyàn rí wípé àwọn service ẹ jẹ́ kí wọ́n ti rí gan nílùú òyìnbó pé dáadáa wà ní Nàìjíríà ẹ share wọ́n ti lọ gbé ọmọ yẹn rèé emergency service reach out sí láàárọ̀ wọ́n ti lọ gbé wọ́n wẹ̀ fún wọ́n dẹ̀ ti gbé lọ wọ́n adẹ̀ nígbàgbọ́ pé wọ́n máa tọ́jú ẹ̀ mo sọ fún yín you have to be your brother's keeper and you have to just air your voice speak out help others watch out for your neighbors be your brother's keeper watch out for one another ẹ má máa bu ẹnu ẹ má jẹ́ kó jẹ́ pé nǹkan tí ò dá la máa report ẹ jẹ́ kí n sọ fún yín n tó wá jọ mí lójú ni pé ní àárọ̀ yìí bọ̀bọ́ tí ó gbé ọ̀rọ̀ yìí wá fún mi bọ̀bọ́ yẹn ò mọ ọmọ yìí rí ó nígbà tóun travel òun rọmọ yẹn bẹ́ẹ̀ gbà tóun tún dé lánàá lòun rí ọmọ yẹn ó máa wá lọ fún ọmọ yẹn lóúnjẹ ó máa fi aṣọ cover ẹ̀ ó máa lọ máa ṣọ ṣùgbọ́n kò lè gbé sílé ẹ̀rù ń bà pé tó bá lọ kú òun ló lọ sí hospital òun náà ló pe Lagos State Emergency Service ìyẹn bọ̀bọ́ yìí mo sì máa wá celebrate bọ̀bọ́ yẹn tí máa gbé picture ẹ̀ síta káwọn èèyàn celebrate ẹ̀ káwọn èèyàn bá mi ṣàdúrà fún ẹ má jẹ́ kó máa jẹ́ pé nǹkan tí ò dá nìkan lè máa celebrate bóyá tó dòdìyà tó fàdíyà tó lùyẹ́ ẹ̀ pa lè máa celebrate àjọ máa celebrate bọ̀bọ́ náà ni mo máa gbé picture bọ̀bọ́ yẹn wá so bọ̀bọ́ yẹn wá lọ bá New Covenant Assembly Church Redeemed tó wà lẹ́gbẹ̀ẹ́ GB Superstore ó wá bá wọn ushers níta wọn láti máa sọ fún pé wọn ò lè dá lóhùn títí pastor bá ṣetán pé pastor ń preach àbò ń gbàdúrà lọ́wọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé irú training tẹ́yìn ní nìyẹn ṣẹ́yìn ò mọ̀ wípé ẹ̀mí máa ń take priority mo mọ̀ pé ẹ jẹ́ kí pastor yẹn sọ tó bá yẹ pé olówó kan ló rìn sínú church yín tó gbowó dání ẹ pave way fún kó sáré lọ rí pastor but nítorí pé ẹ ti rí ọmọ yẹn ó dẹ̀ sọ pé kẹ́ help ṣé kò yẹ kẹ́ tiẹ̀ kó tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ lẹ parí ìsìn sí ní ọjọ́ yẹn ní èní ṣé kò better kẹ́ tètè lọ kẹ́ lọ rescue ọmọ tó fẹ́ kú ọmọ between 12 and 15 years náà pọ̀ ọmọ yẹn ẹ̀yin New Covenant Assembly Redeemed Church tó wà lẹ́gbẹ̀ẹ́ GB Superstore wọ́n ní ẹ sọ pé pastor yín ó dìgbà tí pastor bá ṣe prayer tán kí wọ́n tó lè rí ní nǹkan tó has to do with ẹ̀mí ìkànnì yín kí ni nǹkan tẹ́ ń kọ́ gan ní church church tó yẹ kó jẹ́ ilé ààbò ṣé ká wá pè pé ilé ikú ni ṣé n tó yẹ kẹ́ ṣe nìyẹn mi ò blame pastor yẹn but mo fi pé wọn fún yín ní training tó péye wọn ò jẹ́ kẹ́ mọ̀ wípé ẹ̀mí ó take priority over any other thing ẹ̀jẹ̀ téèyàn bá ń bleed ó take priority over anything wọ́n ní chain of survival is food is water food and shelter tẹ́ bá rí ọmọkùnrin tó help bọ̀bọ̀ ọmọ kékeré the only thing tí ò fọmọ yẹn ò ní shelter bẹ́ẹ̀ ó fún ní oúnjẹ ó fún lómi òun ló sì keep her alive ló fi jẹ́ kó sì wà alive títí tí àwọn emergency service ti dé ó dẹ̀ tún take ó tún gbé wá sọ́dọ̀ mi ipe kémi lè polongo ẹ̀ ọlọ́run dẹ̀ ní kí help kí àwọn emergency kìíní bóyá wọ́n rí wọ́n dìde wọ́n wá gbé ọmọ yẹn láàárọ̀ but ẹ̀yin church tó sáwá bá pé kẹ́ sáré assist òun ẹ sọ pé pastor ó dìgbà tí pastor bá ṣetán ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mi ò blame pastor yín o ẹ̀yin usher yẹn ni mo blame o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin usher church ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan tó bá ti jẹ́ ẹ̀mí tó fẹ́ gba ẹ̀mí àbí nǹkan tó bá ti jẹ́ ẹ̀jẹ̀ blood téèyàn bleed àbí tó fẹ́ gba ẹ̀mí tẹ́mi fẹ́ lọ bóyá bí oxygen kankan ṣé ẹ mọ̀ pé ó yẹ kó take priority over any other thing ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ jọ́ mi o ẹ̀yin New Covenant Assembly Church Redeemed tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ GB Superstore ní Igodo ní along Lasu Expressway ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ níjọ́ mi ẹ̀yin Lagos State Government mo dúpẹ́ lọ́wọ́ yín ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Èkó Governor Sanwó-Olú ẹ ṣe eré mo dúpẹ́ lọ́wọ́ yín eléyìí tẹ́ ẹ ṣe yìí èmi polongo ẹ gbogbo ẹni tó bá Afẹ́nifẹ́re
tó bá dẹ̀ fẹ́ èèyàn fẹ́ ire tí kì í ṣe pé ibi Nàìjíríà lẹ́ ń fẹ́ tí kì í ṣe pé ọ̀rọ̀ burúkú Nàìjíríà lẹ́ ń fẹ́ ẹ ń láti share kíní ìkéde polongo ẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ bá need emergency service Lagos State emergency service the number to call is 112 or 767 the number to call is 112 or 767 tẹ́ bá need emergency service ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bring our brothers keepers ẹ jẹ́ ká dẹ̀ máa look after one another ká dẹ̀ máa reach out sí ara wa ká dẹ̀ máa watch back ara wa ká dẹ̀ máa try láti máa fi voice wa láti máa fight fún ara wa positively torí àwọn kan lo voice wọn negatively wọ́n dẹ̀ rò pé wọ́n lo positively negatively ni ẹ máa fight ẹ máa lo voice yín positively fún ara wa ire o Nigeria máa dá o Èkó kọ́lọ́n kó bless Èkó kọ́lọ́n kó bless Nigeria kọ́lọ́n kó bless àwa èèyàn tá wà ńbẹ̀ ire o ẹ káàárọ̀.